Ẹ káàárọ̀ o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáláyé ní pàtàkì ẹ̀yin tí a jọ ń jà fún ìjàǹgbara ilẹ̀ Yorùbá mo kí yín o ní gbogbo ibi tí ẹ bá wà ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa o àwa tá à ń bẹ lókè òkun ayọ̀ àti àlàáfíà la fi máa kéré òkú délé o àwa tí à ń bẹ ńlé àjálù àrélù kò ní dé bá wa lágbára Elédùà ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ni ẹ gbà yí ẹ̀wò ẹ bá wa dá sí ẹ̀yin ènìyàn mi Àkànbí Alọ́ba admin ó ti tọrọ àforíjì o lọ́wọ́ bàbá wa olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní ó tọrọ àforíjì yẹn kò tí ì ju wákàtí kan síbi tí mo wà yìí nítorí pé tí ẹ lè máa wò pé kí ló tọrọ àforíjì fún ó ṣeéṣe kẹ́ má ì tí ì rí fídíò yìí mo máa kọ́kọ́ mú àforíjì rẹ̀ fídíò tó ṣe láti tọrọ àforíjì lọ́wọ́ bàbá wa olóyè ọmọ Adéyẹmọ màá kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ wo fídíò yẹn kó lè jẹ́ new update fún ẹ̀yin tẹ́ ti rí fídíò yẹn tẹ́ ti rí fídíò eléyìí tí ó ti bú bàbá wa ọmọ Adéyẹmọ kò tiẹ̀ ṣe pé èébú nìkan àwọn ní èdè Àkúrẹ́ wọ́n máa ń pè ní abarajèpè abarajèpè ni wọ́n máa ń pè é abarajèpè kò ní jó èpè kò ní jó èébú ṣùgbọ́n ẹni bá gbọ́rù ọ̀rọ̀ bẹ́ẹ̀ inú á máa bí pé ṣé èmi ló sọ nǹkan tó lágbára báyìí sí abarajèpè ni wọ́n máa ń pè é ní èdè Àkúrẹ́ ẹ̀yin èèyàn mi arákùnrin yìí ó sọ abarajèpè yẹn níbi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn àwọn ajìjàǹgbara wa gbogbo náà ló pè pé brọ́dà wa pẹ̀lú gbogbo akitiyan bàbá wo olóyè ọmọ Adéyẹmọ torí nínú fídíò ẹ̀ yẹn tó ti sọ abarajèpè yẹn ó sọ̀rọ̀ nípa ta lọ́lọ́run ó sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà ó ní nígbà títa lọ́lọ́run àtìgbà tó ní problem pẹ̀lú Làbíbù wọn po olóyè ò dáhùn ẹ̀yin ènìyàn mi ṣèbí ẹ̀yin fún ara yín láì tiẹ̀ sọ̀rọ̀ ẹ mọ gudugudu méje yàyà mẹ́fà tí èmi Àrólé ṣe lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run eléyìí tó sọ pé ó ní problem pẹ̀lú Làbíbù bá èmi ò tiẹ̀ mọ̀ torí èmi nífẹ̀ẹ́ brọ́dà wa yẹn nítorí pé òun náà ń bẹ lára àwọn tí ò fẹ́ kí ilẹ̀ Yorùbá kó bọ́ sóko ẹrú so ẹ̀yin náà mọ gudugudu méje yàyà mẹ́fà tí mo ṣe lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run àti àwọn òkúta gidi gbogbo wọn bẹ́yẹn ẹ mọye program tí mo ṣe ẹ rí bí mo ṣe fà á já gidi gan ẹ̀yin tẹ́ bá rí mi ẹ mọ̀ pé àṣìṣe akọni fún arákùnrin wa torí pé a rí nírìí pé ó gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ ó dẹ̀ tún sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà ṣebí ẹ̀yin náà rí gbogbo wàhálà tí bàbá wo lóyè ọba Adéyẹmọ ní ká máa ṣe lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà yìí pé kò gbọdọ̀ wáyé so ẹ̀yin ènìyàn mi ó sọ abarajèpè sí bàbá wa yìí ṣùgbọ́n adúpẹ́ nítorí pé ọmọ ọkọ òun ni bàbá the brother wa yìí ọmọ ọkọ kóòtù òjíire ni ó jáde mo rò pé ó láwọn tó pè pé gbogbo nǹkan tó kà sínú fídíò ẹ tó fi sọ ọ̀rọ̀ abarajèpè yìí olóyè báyìí wọ́n ṣe mo rò pé wọ́n fún láwọn proof kọ̀ọ̀kan ló ṣe wá rí pé òun ti ó dà pé òun ti ṣe ohun tí ò tọ́ ó wá jáde síta ó apologize sí bàbá wo olóyè ọmọ Adéyẹmọ ó dẹ̀ pé gbogbo àwa Yorùbá nation pátápátá wípé ká jèbù rẹ̀ torí èmi gan alára mo sì ń kìbọn mi lọ́wọ́ ni pé brọ́dà mi bí mi tiẹ̀ lè yìn lù yìí màá yìn sókè kẹ́ ẹ lè mọ̀ pé kí ló ṣe tá a bá yìnbọn sókè ta ló yìnbọn bẹ̀ yẹn kẹ́ ẹ lè mọ̀ pé mo pàkíyèsí yín pé èyí tẹ́ ẹ ṣe yẹn torí àgbọ̀dọ̀ dojú ìjà kọra wa gbogbo nǹkan tá a ní ọ̀tá wa la máa fi dojú kọ kì í ṣọmọ Yorùbá mọ́ lágbára Elédùmarè gbogbo àjọ máa dé ilẹ̀ lérí ni so brọ́dà mi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ gbé ìgbésẹ̀ akọni láti tọrọ àforíjì lọ́wọ́ bàbá wo olóyè ọmọ Adéyẹmọ àti gbogbo àwọn Yorùbá àti gbogbo àwa Yorùbá nation tí a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àwa tí a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí a jáde láti bá brọ́dà wa yìí sọ̀rọ̀ ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin ènìyàn mi ẹ farabalẹ̀ ẹ jájọ gbọ́ bí brọ́dà wa Àkànbí Alọ́ba ṣe tọrọ àforíjì lọ́wọ́ bàbá wa olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà lẹ́yìn náà ẹ máa wá fún yín fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ rí fídíò báwo kí ló sọ gan báwo ló ṣe sọ fídíò yẹn máa wá tẹ̀lé ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi ṣíà ètò yìí ẹ bá mi ṣíà prógrámù yìí kó dọ́dọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bínú lọ́wọ́lọ́wọ́ pé Àkànbí Alọ́ba orí mẹ̀sáyà ìkan lára àwọn mẹ̀sáyà tí Olódùmarè rán sí ilẹ̀ Yorùbá orí wọn fín ó dẹ̀ tàbùkù wọn púpọ̀
kì tí wàá ṣe lábẹ́lẹ̀ lórí ayélujára ni gbogbo àwọn tí wọ́n ti ń gbọ́ ṣùgbọ́n tí wọ́n ò tí ì lè tètè rí pé brọ́dà wa ti tọrọ àforíjì ẹ jọ̀ọ́ ẹ bá mi share fún gbogbo wọn ẹ bá mi share fún wọn kí wọ́n jèbù rẹ́ ẹ bá mi share fídíò yìí káàkiri orí ìkànnì torí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló bínú nígbà tí wọ́n rí fídíò tí brọ́dà wa yìí ṣe pẹ̀lú gbogbo akitiyan wa lórí gbogbo nǹkan tí ó dárúkọ ẹ̀yin ènìyàn mi ẹ bá mi share ètò yìí o ẹ share fídíò yìí kó dé gbogbo ibi tó yẹ kó dé gbogbo àwa jìjàgbara pátápátá ẹ jèbù rẹ́ o brọ́dà wa náà ni ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi ẹ bá mi wo fídíò yìí. mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde mo kí gbogbo Yorùbá Nation Movement mi ò fẹ́ fi ọ̀pá pọ̀lọpọ̀lọ mi ì fẹ́ fi péjò ẹ̀yin àgbàlagbà náà lẹ́dẹ̀ ní sàn láàrin ajé ló mú ní pẹ́kọ̀rọ̀ gbogbo Yorùbá Nation Movement ẹ̀yin ni mo wá sáàdì torí ẹ̀yin àgbàlagbà náà lẹ́ni ọmọdé ò ní mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́ Àkànbí ọlọ́ba mo ti jẹ ẹ̀kọ́ eléyìí ó ti ra mi lọ́wọ́ ẹ̀dẹ̀ lọ́mọ ẹni ò ní burú títí ká lè fẹ́ kùn pàjẹ́ ẹ̀yin ni mo wá sáàdì kẹ́ fi orí jì mí kẹ́ yọ́nú sí mi olóyè Sunday Igboho #1 ànábì tiwa ní sẹ́ńtúrì tiwa mo fọlá ìtọrọ bàbá ikú ìpẹta lójúran ikú ò ní pààyàrùn ní ṣẹ́yìn ọ̀rọ̀ èmi àti olóyè Sunday Igboho ọ̀rọ̀ bàbá àtọmọ ni ẹ̀yin àgbàlagbà náà lẹ́dẹ̀ ní tí bàbá bá fọwọ́ òsì tó bá fi bọ́mọ wí wọ́n máa fọwọ́ ọ̀tún fà mọ́ra ni ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin Yorùbá Nation Movement ẹ̀yin ni mo wá tọrọ àforíjì lọ́wọ́ yín gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì mo wá tọrọ àforíjì lọ́wọ́ yín ẹ foríjì mi ẹ yọ́nú sí mi ahun ló gbé mi mo fi ọlá ìyá wa Yorùbáwùyí mo fi ipa tó ń kó mo fi position wọn nínú Yorùbá Nation mo fi bẹ̀ gbogbo Yorùbá Nation Movement pé kẹ́ má bínú sí mi ẹ foríjì mi ahun ló gbé mi àwọn tó dẹ̀ ẹ má jìkì tún wá sẹ́yìn sírí ọ̀rọ̀ yẹn mọ́ ìkọ́ tí mo kọ̀ wá ṣe ni pé mo wá apology fún gbogbo ẹ̀yin Yorùbá Nation Movement ẹ foríjì mi ahun ló gbé mi so wọ́n dẹ̀ ní ká fi ọ̀bẹ ká fi gẹ́ra wa wò ká tó fi gọ́mọ làkejì #1 ẹni tí mo torí ẹ̀ sọ̀rọ̀ yìí kò sẹ́ni kankan tó rán níṣẹ́ nínú wa òun ló fọwọ́ ara ẹ̀ ló fi fa ihun tó fàṣẹ rẹ̀ lọ́rùn but àbọ̀lọ̀ gbàdúrà kó wà bẹ́ẹ̀ yẹn kẹrin kése so ọ̀rọ̀ yẹn ló ta mí lára tí mo fi sọ̀rọ̀ yẹn but wọ́n ní a kì í pé gọ́ a máa ń pé gbọ́n ni ó tó ṣe bí òwe wájú ẹ̀yìn àgbàlagbà so bọ́rọ̀ yẹn ṣe wọlé sí mi lára náà ni mo ṣe sọ so ẹ má bínú gbogbo àwọn ọmọ Yorùbá Nation Movement ẹ foríjì mi ẹ wo ọlá ìyá wa Yorùbáwùyí ẹ wo mọ́ mi lára so àtúbà fún wa ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ láṣẹ Olódùmarè olóyè Sunday Igboho bàbá ẹ foríjì mi àwọn tó yẹ kí wá apologize lọ́dọ̀ wọn lórí mídíà àwọn ni mo ti wá bẹ̀yẹ̀ ọ̀rọ̀ èmi àti yín láàrin ọ̀rọ̀ bàbá sọmọ ni ọmọ máa mọ̀ bó ṣe máa rákò pásọ́dọ̀ bàbá ẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé tí bàbá bá fọwọ́ òsì bọ́mọ wí wọ́n á fọwọ́ ọ̀tún wọ́n á fi fà á mọ́ra ni ẹ foríjì mi gbogbo Yorùbá Nation Movement so ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ẹnu gbé mi ni so èmi náà gbọ́ ọ̀rọ̀ yẹn after gbà tí program yẹn tán ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ so fún díẹ̀ yìí mo bẹ̀ gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde kẹ́ foríjì mi kẹ́ yọ́nú sí mi ẹ ṣé gan mo dúpẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o thank you everyone. She said
Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin. Ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Olóyè Sunday Igboho go to a lottery. Kí ló kàn mí pẹ̀lú yẹn? Sunday Igboho ṣe kí ló go through? Kọ́mẹ̀ntì ìsàlẹ̀ ni. Sunday go through. Sunday kọ Sunday ní orí yín ló burú ayé bá ṣí èrè ní. Ìjọ ọjọ́ ti pàgùn ọjọ́ ti pẹ́. Iṣẹ́ òmùgbé fún Sunday. Àbí mo ránṣẹ́ ni. Lọ́wọ́ ìyá máa tẹ́sẹ́ ní bọ́dì lójú ni. Ìwọ́n tó bá kọ́ wò pé ẹ̀wọ́ jó lórí ìyá ìrìn àtọ́bà ti jó ìlú ọmọ ògbéṣẹ́ rán ní Yorùbá àwọn àgbẹ̀ bí ẹ̀fà fẹ́fẹ́ kò sún tó kà wá àwọn ògbọ́n kankan. Ìyẹn ló burúkú ẹ̀dá kí ló ṣe yín gan? Àwọn ògbọ́n kankan o. Oníṣẹ́ Igboho ń go a lot through. Ìgbà tẹ́mi àti Làbíbù Lágbàjìjọ ní pọ́blẹ́mù. Tí wọ́n pọ̀ lóye Sunday Igboho sólóyè Sunday Igboho sọ̀rọ̀ ni. What are you saying? Wọ́n mú ta lọ́lọ́run wọ́n pọ̀ lóye Sunday Igboho sólóyè Sunday Igboho. Wọ́n láwọn ń dá sọ́rọ̀ ẹ̀sìn ni. Ìgbà tí mo sọ̀rọ̀ sí wọ́n dá sí àbí wọn dá sí. Tí wọ́n dá sí àbí wọn dá sí. Tí wọ́n sọ pé àwọn ọ̀gbọ́n ni pé wọ́n mú bọ̀bọ̀ yìí. Kí ló ṣe? Ẹ wá lè make call lásán pé kí wọ́n filẹ̀ more than 1 month. Àbí ká ṣe mọ̀ pé yín. Wọ́n ṣe òṣìṣẹ́ àwọn ọ̀pẹ̀rẹ̀ àwọn léèyàn ní dèdè tí ó hàn bí kan. Kẹ̀rẹ́ ìjà fúnlẹ̀ Yorùbá. UN. Wọ́n sọ̀rọ̀ sẹ̀rí àlọ́ láti jọ ìkílò lóye Sunday Igboho sọ nípa ẹ̀. Ní sọ ọgbọ́n ti kí tó sunkún. Bàbá Muyideen òṣì yẹn kó sunkún ìgbà kiri bí ó sunkún bí egbére. Wọ́n máa gé ọmọ lọ́wọ́ ọmọ tó bá jalè. Ṣé òní báwọn bàbá wa ṣe ń bọ́ ọmọ wí tó bá jalè ni? A sì bá ṣe kéré mọ́ àbá nílẹ̀ Yorùbá. Ilẹ̀ ń pọ́n wèrè lé. Tọ́mọ bá fẹ́wọ́ nílẹ̀ Yorùbá, wọ́n á ní tó bá fẹ́wọ́ lè tó fẹ́wọ́ lọ́la, wọ́n á wò pé kán lọ yọ olè lójú ẹ̀. Wọ́n á dẹ̀ mú lọ lọ́rọ̀ àwọn babaláwo àbóníṣègùn, wọ́n á sí gbẹ́rẹ́ sójú ẹ̀. Aláwo orí solúṣọ̀ kankan, oníkọ́ gé ọmọ tó bá jalè ni. Olórí burúkú sí gidi àlá tẹ́ ń bọ tẹ́ ń sìn nílùú Saudi, oníkọ́ gé ọwọ́ olè. Kí ló kí àlá pẹ̀lú olè? Òun ní kọ́ dá sọ́rọ̀ ọkọ̀ láyà, kọ́ dá sọ́rọ̀ ọkọ̀ kírísítẹ́nì àti mùsùlùmù àti jù, kí mùsùlùmù ó pa jù, kí mùsùlùmù ó ṣépè fún kírísítẹ́nì. Kí ló kan àlá tálà bá níṣẹ́ sìgìdì àlá tó bá mọ̀ pé òun. Ẹ má bínú kí ní yóò kan olóyè ẹ lè lọ ríṣà ọ̀sọ́ olóyè ẹ má ti. Ríṣà òṣìṣẹ́ anybody wọ́n gbọ́. Ṣé lóyè nìkan lẹ́ni tó wà nílẹ̀ Yorùbá ni ẹ má fún ẹni ẹ̀ ń fọ́tì. No, gbogbo yẹn gbogbo yẹn. Abá sọ̀rọ̀ sọ́bọ̀ náà nàkúsẹ́ tó rẹ́ni náà ṣẹ́kù lọ ṣe nǹkan tó ṣe náà bọ́. Àmì nípẹ́ ni ti ṣe ká má wàá sọ̀rọ̀ ẹ má ti lọ fún yàn yẹn ń fọ́tì ẹ jọ. À ń dá ṣe wọ́ ẹ̀hún nǹkan wa ni kò ó yàtọ̀ sí Yorùbá nation ẹ má yẹn ká tí lọ fẹ́ nìyẹn ń fọ́tì pé kó ṣe pè láìkì. Ìtọ́ lọ fi sùn ló sọ sí náà ẹjọ́ gbogbo ilé ẹ má bínú. Ṣé wọn pè lóye Sunday Igboho? Ẹ ṣe wọ́n pè sí ló ṣe dá sí tí wọ́n pè fún ọ̀rọ̀ tí wọ́n pè fún lè má gbọ́rọ̀ Yorùbá Yorùbá TV. Wọ́n pè olóyè Sunday Igboho fún ta lọ lọ́wọ́. Àkànbí ṣọ́ọ̀tì pé fọ́rọ̀ Yorùbá TV ni ọ̀rọ̀ tó bá pè sí lè má gbọ́ náà. Àní wọ́n pè wọ́n olówó Èkó. Ẹ jẹ́ ká pe akéde ṣákéde Oòduà mọ́ pé kàn ṣẹlẹ̀ ṣàlàyé. Ṣé ẹ má tí ìṣe yẹn káwọn akọjú sí akéde Oòduà nígbà tí wọ́n sì wọ́n yá yín ọlọ́run wá síbẹ̀ láti sọ fún pé nígbà tí wọ́n filẹ̀ tẹ́lẹ̀ wọ̀n ẹ̀rọ sọ pé yóò bá wọn àfa sọ̀rọ̀ ọ̀rọ̀ olẹ́fẹ́ bá wọn sọ. So Àkànbí ẹ jẹ́ ká bá ètò ọ̀lẹ́ Fọláyé yẹn lẹ̀ ẹjọ́. àbọ̀ ẹ̀ gbogbo ilé mo kí gbogbo ilé o. Olórí burúkú tó yẹ kí tí máa fèpè ránṣẹ́ sí o ní Kásmá olórí. Àkànbí mo bẹ́ ti máa kírun gan ni ẹjọ́ ẹ lè àkọ́gbọ́dọ̀ téèyàn òyìnbá ti pé ẹ lè kírun kankan dé ká máa bẹ̀. ẹ pa WhatsApp ẹjọ́ ẹ pa WhatsApp. Olórí burúkú Kásmá ẹ ṣépè fún
òun ló announce gbogbo kìíní yẹn jáde. mi kásìmọ̀ mi ìmẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ mi ìgbórúkọ ìrí. olórí burúkú wèrè kan báyìí wèrè kan akẹ́rọ̀ mọ́ṣì wèrè ṣọlá mọ́ṣì kan báyìí. olórí burúkú ọmọ ọ̀rẹ́ ẹ̀ náà dẹ̀ ta ló rán iṣẹ́ báyìí. ọ̀rẹ́ ni wọ́n. ta ló kò sọ́rẹ́ kankan bí kankan o. ọ̀rẹ́ òṣì ni ọ̀rẹ́ wọ́n sọ pé kí bàbá òṣì ọ̀rẹ́ ayò wọ́n máa mú lọ́rẹ̀ ayò ọ̀rẹ́ ṣálámọ́ṣì wọ̀ ọ̀rẹ́ ayò òun ló broadcast gbogbo kìíní síta sẹ́nìbọ̀dì tó gbọ́ tẹ́lẹ̀ òun ló ń gbé níṣẹ́jú ìṣẹ́jú. kò yé mi tẹ̀sán yóò yé mi. ó kàn án pẹ̀lú gbogbo ẹ̀sìn wo ló ń ṣe. mùsùlùmí ni ṣálámọ́ṣì ni Casper ṣe. ìgbórúkọ ẹ̀rí ìmọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀. mo ti fẹ́ sẹ̀ǹdẹ̀ sí yorùbá. ẹ má gbọ́ bọ̀bọ̀ ẹ má sẹ́ndì ẹ̀gàn tá lọ́wọ́ ẹ bá rí bọ̀bọ̀ ẹ bí alárùn níbẹ̀ ló ti kó bẹ́ẹ̀ ni o. ó dẹ̀ adẹ̀ ń pè lọ́wọ́ lórí máa lárónú 1 month náà tó ti tẹ́lẹ̀ lẹ́ni mọ́lé kí ló ṣe. lábọ̀dé. kí ló ṣe. ìjọba òṣìṣẹ́ náà ni ìjọba òrìta níyẹn náà ni. láìdó fàdíyà àwọn olórí burúkú wọ́n tún náà fẹ́ fún lóúnjẹ wọ́n tún ní kó máa fún lóúnjẹ wọ́n fẹ́ fún lówó ní kó máa fún lówó wọ́n dẹ̀ ní ó ní ọ̀sà ṣé wọ́n fẹ́ pa á síbẹ̀ ni tó bá ti pa kọ́ jẹ́ lórí bó jókòó láti 1 month kí ló ṣe. aráwọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn tó ti sún eégún ẹ̀kọ́ eégún náà torí ẹ̀yin bàbá wa lẹ́ni ẹ̀ńkọ́ sí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣẹ̀ṣẹ̀ ṣe tẹ́ fi pamọ́ lábẹ́ aṣọ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ sókè ẹni tó níláárí jù ní Nàìjíríà nílẹ̀ Yorùbá lè ní ìṣẹ̀ṣe ló gbé débẹ̀. ọmọ tó ṣẹlẹ̀ àkànbí ẹjẹ́ akírun náà ká tó bẹ̀rẹ̀ ilé ẹjẹ́ akírun. ẹ kí Jímọ̀ olórí burúkú sí òní ṣàǹfààní ẹjẹ́ kí wèrè Jímọ̀ olórí burúkú sí òní ṣàǹfààní. because èmi mo mọ ọkọ tí mò ń gbọ́ Àkànbí Ọlọ́ba ó ṣẹlẹ̀ sí ọmọ stéètì ẹ̀ ó sọ kankan ìgbà ta lọ́lọ́run ó jáde tán ó sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni mò ń gbọ́ náà. àwọn tó bá bá yín bẹ́ẹ̀ káwọn náà lọ sọ̀rọ̀ ẹ má dá wọn lọ ṣé ọmọ nǹkan tẹ́ ẹ̀ ṣe lábẹ́ ẹ fún àwọn tó bá wá sọ̀rọ̀ ẹ má jẹ́ kọ́rọ̀ àwọn kan máa wá dàbí pọ́sọ̀ wọn tì yín ẹni tó bá fẹ́ jáde kó lọ sọ̀rọ̀ káwọn náà gbé fóònù kó jáde. Àkànbí ọmọ kó jáde kó lọ sọ̀rọ̀ bá fẹ́ sọ̀rọ̀. ẹja fìyẹn lé ọlọ́wọ́ gbàdúrà ọ ẹja kírun náà lẹ́yìn àtẹ̀bàṣọ yẹn lọ ẹjọ́ àwọn afọ̀rọ̀ lè lọ sùn ní ẹja kírun. bàbá àbáyọ ẹgbẹ̀rún. ìgbé kàmá nígbà tí mi jẹ lówó Èkó. ẹgbẹ́ kàmá ẹ̀yin lọ sọ pé ká kírun ó yẹ ẹgbẹ̀rún. kí ni aṣọ kò ṣe é bí. sáfù déédéé. kí ni akínó tún ṣe é bí Bílíkì kí ló wá kí la gbé Bílíkì wá sókè fún. ta ni Bílíkì. ìyá ṣọ́ọ̀gù. Bílíkì wà kọ ṣáídàmà ni. gèlè lẹ́yìn ṣáídà ni kì í ṣe Bílíkì o. ṣáídà sweetheart mi láti èyí lọ mo fún ẹ lówó Èkó máa mú lọ. ṣáídà mo ti ń gbógun mi ṣáídà mo ti fún olówó Èkó máa mú ìyàwó mi lọ mo fún ẹ. ìfẹ́ mọ́ mo ti rí mi. bẹ́ẹ̀ ó lọ. mo ti rí mi. sọ́mà ni olówó Èkó àtàkànbí Ọlọ́ba sẹ́yìn ò mọ̀ ni wọ́n tún yàn gidi yẹn lọ. ọ̀rọ̀ mo lè fún ẹ ó máa padà gbẹ̀mí ẹ̀ ni fún ẹ lówó Èkó máa ṣe é ṣòfò owó ni. tún yàn gidi yín lọ arúgbó lẹ́yìn arúgbó ló gbò lẹ́yìn. mo fún ẹ máa mú lọ. olówó Èkó yẹn ti ṣe tán ni. ẹjọ ẹ bá ẹ ṣe ó yá Àkànbí ó yá ẹgbẹ̀rún dìde. ẹjọ gbogbo lé please. ms. ẹ jẹ́ ká àwọn tó fẹ́ ṣojú kan wọlé ọba lọ́mọ yẹn ó dàbí ẹ bá mi gbé ọba lọ́mọ wọlé tó bá wà nísàlẹ̀. mẹ́jọ àwa 215 la wà ń bíbá èèyàn 42 péré nìkan ló ti share which is not fair. Then Àkànbí Ọlọ́ba 2022 love tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn ẹ click on it ẹ join community wa kó lè make page kó lè jẹ́ kí page wà stronger. mo tọ́ wà ní ẹjọ́ bá gbé sí ẹjọ́. ẹjọ́ 53.4 dẹ̀ la ṣì wà lórí power tapping attack. ẹjọ́ kí ni yóò lọ sókè ẹ̀ẹ́dẹ́ bá lẹ̀ community ẹjọ́. please. àwọn tó ń joyàwó díẹ̀ rí. mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde mo kí gbogbo Yorùbá nation movement mi ò fẹ́ fi ọ̀pá pọ̀lọpọ̀lọ mi ì fẹ́ fi péjò ẹ̀yin àgbàlagbà náà lẹ́dẹ̀ ní sàn láàrin ajé ló mú ní pẹ́kọ̀rọ̀ gbogbo Yorùbá nation movement ẹ̀yin ni mo wá sáàdì torí ẹ̀yin àgbàlagbà náà lẹ́ni ọmọdé ò ní mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́ Àkànbí Ọlọ́ba mo ti jẹ ẹ̀kọ́ eléyìí ó ti ra mi lọ́wọ́ ẹ̀dẹ̀ lọ́mọ ẹni ò ní burú títí ká lè fẹ́ kùn pàjẹ́ ẹ̀yin ni mo wá sáàdì kẹ́ fi orí jì mí kẹ́ yọ́nú sí mi. Olóyè Sunday Igboho number 1
ànábì tiwa ní sẹ́ńtúrì tiwa mo fọlá ìtọrọ bàbá ikú ìpẹta lójúran ikú ò ní pààyàn ní ṣe yín. Ọ̀rọ̀ èmi àti olóyè Sunday Igboho ọ̀rọ̀ bàbá àtọmọ ni. Ẹ̀yin àgbàlagbà náà lẹ̀dẹ̀ ní tí bàbá bá fọwọ́ òsì tó bá fi bọ́mọ wí wọ́n máa fọwọ́ ọ̀tún fà mọ́ra ni. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin Yorùbá Nation Movement ẹ̀yin ni mo wá tọrọ àforíjì lọ́wọ́ yín. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi mo wá tọrọ àforíjì lọ́wọ́ yín. Ẹ foríjì mi, ẹ yọ́nú sí mi, ahun ló gbé mi. Mo fi ọlá ìyá wa Yorùbáwùyí, mo fi ipa tó ń kó, mo fi position wọn nínú Yorùbá Nation, mo fi bẹ̀ gbogbo Yorùbá Nation Movement pé kẹ́ má bínú sí mi, ẹ foríjì mi, ahun ló gbé mi. Àwọn tó dẹ̀ ẹ má jìkì tún wá sẹ́yìn sírí ọ̀rọ̀ yẹn mọ́. Ìkọ́ tí mo kọ̀ wá ṣe ni pé mo wá apology fún gbogbo ẹ̀yin Yorùbá Nation Movement, ẹ foríjì mi, ahun ló gbé mi. So wọ́n dẹ̀ ní ká fi ọ̀bẹ ká fi gẹ́ra wa wò ká tó fi gọ́mọ làkejì. Number 1, ẹni tí mo torí ẹ̀ sọ̀rọ̀ yìí kò sẹ́ni kankan tó rán níṣẹ́ nínú wa, òun ló fọwọ́ ara ẹ̀ ló fi fa ihun tó fàṣẹ rẹ̀ lọ́rùn. But a bọ́lọ̀ gbàdúrà kó wà bẹ́ẹ̀ yẹn kẹrin kése. So ọ̀rọ̀ yẹn ló ta mí lára tí mo fi sọ̀rọ̀ yẹn. But wọ́n ní a kì í pé gọ́ a máa ń pé gbọ́n ni ó tó ṣe bí òwe wájú ẹ̀yìn àgbàlagbà. So bọ́rọ̀ yẹn ṣe wọlé sí mi lára náà ni mo ṣe sọ. So ẹ má bínú gbogbo àwọn ọmọ Yorùbá Nation Movement, ẹ foríjì mi, ẹ wo ọlá ìyá wa Yorùbáwùyí, ẹ wo mọ́ mi lára. So àtúbà fún wa, ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ láṣẹ Olódùmarè. Olóyè Sunday Igboho bàbá, ẹ foríjì mi. Àwọn tó yẹ kí wá apologize lọ́dọ̀ wọn lórí media, àwọn ni mo ti wá bẹ̀ yẹn. Ọ̀rọ̀ èmi àti yín láàrin ọ̀rọ̀ bàbá sọmọ ni. Ọmọ máa mọ̀ bó ṣe máa rákò pásọ́dọ̀ bàbá ẹ̀. Mo dẹ̀ nígbàgbọ́ pé tí bàbá bá fọwọ́ òsì bọ́mọ wí, wọ́n á fọwọ́ ọ̀tún, wọ́n á fi fà á mọ́ra ni. Ẹ foríjì mi gbogbo Yorùbá Nation Movement. So ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ẹnu gbé mi ni. So èmi náà gbọ́ ọ̀rọ̀ yẹn after gbà tí program yẹn tán, ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́. So fún díẹ̀ yìí mo bẹ̀ gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi kẹ́ foríjì mi, kẹ́ yọ́nú sí mi. Ẹ ṣé gan, mo dúpẹ́, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Thank you everyone. Èèyàn mi, fídíò náà ni ẹ̀ṣẹ̀ wò tán yẹn o. Gbogbo nǹkan tí ẹ̀yin náà bá ní lérò tẹ́ bá rò lórí fídíò yìí tó wá sọ́kàn yín, ẹ bá mi fi sí abẹ́ comment section. Kẹ́ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá tó bá ń wọlé tó bá ń rí káwọn náà lè rí nǹkan sọ lé. Ẹ bá mi share ètò yìí o, ẹ̀yin ọmọ aládé, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń bẹ lórí ìkànnì yìí, ẹ bá mi share ètò yìí káàkiri, ẹ bá mi gbé rìnrìn àjò kí gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bínú tẹ́lẹ̀ kí wọ́n lè jèbù rẹ́ torí pé brother wa ni kí Olódùmarè kó dúró ti gbogbo akínrìn kí orí má mì ohun tí ọ̀rọ̀ tá a máa sọ tí ayé á gbà lòdì sí wa kí Olódùmarè kó má jẹ́ á sọ o kó dúró tì wá. Èyí tí a máa sọ tó máa túlé ayé ṣe òun ni kí Olódùmarè kó máa gbẹnu wa sọ láṣẹ Èdùmàrè kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ bá mi fi àṣẹ sí. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ máa yáṣẹ́ lónìí. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ máa bá ètò èmi àrólé ọmọ bàbá tẹ́ntẹ́ pàdé, ẹ subscribe sórí YouTube channel yìí kẹ́yìn náà lè máa rí gbogbo àwọn ètò wa lọ́lọ́kanjọ̀kan, ká lè máa update ní pàtàkì lórí ọ̀rọ̀ Yorùbá Nation, kẹ́yìn náà lè máa mọ bó ṣe ń lọ. Ẹ ṣé mo dúpẹ́, ẹ bá mi share ètò yìí o. Ó dàárọ̀, have a wonderful day. Ọ̀sán lẹ bá wà ní ẹ ṣáà enjoy day yín. Ẹ ṣé mo dúpẹ́. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtọ̀ṣọ́ oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi.
gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkọ̀ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.